بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. A kí gbogbo àwọn mùsùlùmí káàkiri àgbáńlá ayé pẹ̀lú kíkí tó rẹwà jùlọ pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatulahi wa A kí yín káàbọ̀ sí orí ètò yín ètò wa Al-Basira èyí tó máa ń gorí afẹ́fẹ́ ní dédé àkókò tí a wà yìí. Ètò náà ti gbìnàyà nìyẹn pẹ̀lú ìyọ̀ǹda tọlọ́run. Àwọn ustaz wa tí wọ́n máa ń dá wa lẹ́kọ̀ọ́ wọ́n ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. Àwọn náà ni wọ́n tún kọ ètò tálẹ̀ fún wa kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́. أنا نفضلات الشيخ أستاذ سليمان بن إبراهيم أبو إبراهيم الساوكي فليتفضل مأجورا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha biqalbin salim àfẹn tó wá pàdé Ọlọ́run bá àlékọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. À ń fi àánú Ọlọ́run àfi ń bẹ Ọlọ́run àdánwò tí yóò bá wa tí a fi mú orogún kọ mọ́ Ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sí ní kọ̀ọ̀kan wa o. Àmín. Wọlá àjọkà òṣò rẹ̀ wọlá gbọ́dọ̀ la ilaha illallah. À ń kí gbogbo wa pátá tí à ń gbọ́ wa káàkiri tí a ti ń gbà pé ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ibi tó dáadé Ọlọ́run má jẹ́ kó takú síbẹ̀. Àmín. Wọlá àjọkà òṣò rẹ̀ wọlá gbọ́dọ̀ la ilaha illallah. Bákan náà à ń fi àsìkò yìí ṣàdúrà fún àwọn onígbọ̀wọ́ ètò yìí. Ọlọ́run balikọ́ láwọn bá ní sàlékún àánú rẹ̀ lórí wọn o. Àlìjánnà wọ Ọlọ́run ni wọ́n wá. Ọlọ́run bá ní fi àlìjánnà bá ní fi ta wọ́n lọ́rẹ. Gbogbo àtàwọn nífẹ̀ẹ́ òdodo náà tá à ń tẹ̀lé òdodo tá à ń gbọ́ wa Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wọ́n dàrú o. Wọlá àjọkà òṣò rẹ̀. Àtọ́wá ń kí gbogbo àwa tí a jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn pé a kú aráfẹ́ra kú Olúbàdàn. Ọlọ́run balikọ́lá òun lọ́ba tí máa ń báyàn dí ààyè kọ́lọ́run kó dí ààyè náà fún wa. Wọlá àjọkà òṣò lọ́run wọlá gbọ́dọ̀ la ilaha illallah.
so ẹni tí yóò tún bọ́ síbẹ̀ náà ìwọ ló mọ̀ àwọn lè máa rò pé báyìí ni so ìwọ Ọlọ́run ló mọ̀ ẹni tí yóò bọ̀ bẹ́ẹ̀ tí yóò pé ìlú Ọlọ́run ẹni tí yóò bọ̀ bẹ́ẹ̀ tí yóò pé wa Ọlọ́run balẹ̀kọ́lá bánigun débẹ̀ wọlé àjọkà sọ̀rọ̀ wọlé agbóná la Ìbàdàn Ọlọ́run má jẹ́ ó dàrú Ọ̀yọ́ state Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ Nàìjíríà Ọlọ́run má jẹ́ ó dàrú inú lẹ́nu kọ̀ọ̀kan wa Ọlọ́run má jẹ́ ó dàrú la haula wàlá quwwata illa billahi al-azim. Ní ìjẹjọ́ à ń ṣàlàyé lọ lórí ìpalára tí ìbínú ti máa ń fà àti àwọn ọ̀nà àbáyọ oògùn rẹ̀. A wá ń sọ orípa tí ìbínú tó lè mú wá tó lè ṣẹlẹ̀ tó yẹ pé tí ìbínú bá ń ṣẹlẹ̀ yọ àwọn orípa tó lè máa ti orí ahọ́n jáde látara ìbínú ó là ń ṣàlàyé fún wa lọ. So a ti sọ díẹ̀ nínú rẹ̀ òun náà ni pé ọmọnìyàn tí bá ń bínú ìbínú lè gbé èèyàn débi wípé èèyàn máa bọ́lọ̀ ń sọ tọ́lọ́wọ́n ọba àlékè ọlá tí ò sọ pé kéèyàn sọ látara ìbínú bóyá ìwà kẹtẹ́nìkan wù ó lè jẹ́ wá ẹ̀ṣẹ̀ kan ó lè jẹ́ nǹkan kan téèyàn ó sì sọ lágbájá yìí ó lè ràánú Ọlọ́run mọ́ o. Ànábì wa sallallahu alaihi wasallam nínú hadith tá a kà fún wa níjẹjọ ànábì ní arákùnrin kan ní bá ń sọ nígbà tó rí arákùnrin kan tó jẹ́ wípé ó ń dá ẹ̀ṣẹ̀ ó wá ń sọ fẹ́ ni pé lágbájá wàhálà Ọlọ́run ò lè forí jìn ọ́ mọ́. Ọlọ́run wá ń sọ ike ẹ̀dọ́nà tálẹ́ntì ń bèmí Ọlọ́run tí ń bá mi sọ wípé ìn lè forí jìn lágbájá ó wá dúró ẹ̀ṣẹ̀ rẹ̀ ìbínú wá bí ká. Ọlọ́run ní fa inni kọ́dí gàfárùtù làhù mo ti forí jìn ẹni tó ń sọ ṣùgbọ́n wọ̀ yìí o gbogbo iṣẹ́ tó o ṣe pátá mo ti bàjẹ́. So inú nǹkan tí ìbínú lè fà fún ìyànà àwọn àáfàá wọ́n ní ìbínú inú àwọn ọ̀ràn tó lè gbéyàn dá òun náà ni kọjá wípé nígbà tí èèyàn bá ń bínú lọ báyìí kódà a máa fa ọ̀pọ̀lọpọ̀ ilé tó jẹ́ pé wọ́n wá ìjà ọkọ àti ìyàwó tì látara àbínú tí ó sì di tí ilé òtúká tọkọ pé máa lọ àní ìfẹ́ mọ́ látara àbínú èèyàn tó wá kéré. Ìbínú a máa mẹ́lòmíì wọn ọmọ tó bínú lépè tí ó gbé dúkìá rẹ̀ ṣépè tàbí kó máa gbé rẹ̀ ẹ̀gẹ́ ṣépè tí àsìkò yẹn tó wá ń ṣépè pẹ̀lú bínú tó bá lọ ṣe kò ń gẹ́ àsìkò gbígbàdúrà sẹ́rí Yorùbá náà ní àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ yí pé wọ́n kàn sọ ni wọ́n kàn sọ tiwọn bí wọ́n ṣe sọ aléròrí pa rẹ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́n Yorùbá wà fi nǹkan míì kan àwọn àsìkò kan bẹ tó jẹ́ àsìkò gbígbàdúrà tó jẹ́ pé téèyàn bá sọ tó bá ṣe kòǹgẹ́ àsìkò gbà náà mọ́tí ni o ló fi jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ máa sọ ohun tí ó máa tẹnu ẹ̀ jáde. So anabi wa sallallahu alaihi wasallam anabi wà ní ó wà lójú ogun kan níjọ́ kan sallallahu alaihi wasallam. So arákùnrin kan ó wá na ọwọ́ jẹ́ ẹ̀sìn fún anabi sallallahu alaihi wasallam anabi gùn. So ẹsẹ̀ ẹnìkan òun wá ń ṣe wìrì tí ń ṣe wàràwàrà àbí nǹkan gun rẹ̀ nígbà tẹ́ni ó wì ló bá ní la'anakallah ọ̀wọ́n nǹkan gun rẹ̀ ọ̀wọ́n lè pè wọ́n wà níbi ojú ogun tẹ́tí múra kẹfẹ́ máa lójú ogun ni o ọwọ́ àwọn nǹkan gun rẹ̀ lè pè la'anakallah ìtumọ̀ rẹ̀ náà ni pé ìgbèjìnà sí kí Ọlọ́run kọ́ máa bá wọn nǹkan gun yìí ó sì pè fún báwọn. Ànábì bá ní man hadha la'inu ba'irahu ẹ wá bì ta lẹni tó wọn nǹkan gun rẹ̀ lè pè tó báyìí ṣé ẹ mọ̀ túmọ̀ pé èdè lárúbáwá mọ̀ sọ la'anakallah ilé ní Yorùbá máa sọ pé ọlọ́wọ́ láàánú rẹ ni sọ̀rọ̀ gidi nu ẹ mọ̀ túmọ̀ rẹ ni kọjá pé gbogbo ohun tí ẹ ń pè láàánú ìkẹ́ Ọlọ́run kò ní léèyàn bá sọ wá dá kíló léèyàn máa tẹnu mùsùlùmí gidi jáde. Ànábì ní ta lọ́wọ́n ẹ máa gbọ́ nǹkan gun rẹ̀ ìlọ́wọ́n lè pé o Ànábì ní ta lọ́wọ́n nǹkan gun rẹ̀ lè pé báwọn. Enzil anihu ọ̀ya sọ̀kalẹ̀ lórí ẹ̀ sọ̀kalẹ̀ fala tashabna bimali'uni sórí nǹkan àgò tó ti wọ̀n lè pé òun tí ń ta wọ̀nranwọ̀nran
tọ́ wá wọn lè pé òun tá a sì jọ fẹ́ máa lọ gbogbo ń tẹ́pẹ̀ bá ti wà lórí ẹ̀ kò lè bá wa rìn ẹ̀yọ́ kò ànábì wa ní sallallahu alaihi wasallam la tadiu ala anfusikum ẹ má máa wọn ara yín lépè mọ́ ayé òun ti ṣe o yóò ẹlòmíì sì máa wọn ara ẹ̀ lépè wala tadiu ala auladikum ànábì ní ẹ má máa wọn àwọn ọmọ yín lépè òbí mi èpè ni ó fi jí ọmọ ìwọ ọmọ tọ́lọ́run àlàkà yìí ìwọ ọmọ tọ́lọ́run ó sì kíníkà ó sì ń fòrò mi ọlọ́run ó fìtìnàtì rẹ lẹ́nu òbí kí lọ́mọ ọba àṣẹ ìbínú wá gbé ọ débi pé ó fi ń wọn ọmọ bíbí inú rẹ lépè ọmọ wa kàwé tán kò ríṣẹ́ ń dààmú kí ó ń ṣiṣẹ́ bíi méje kò sì lè dẹ́nu ara rẹ̀ bọ́ ẹlòmíràn ni àtúngbẹ́ kànga náà o kí ló tún ṣe àtúnlẹ̀ táìsì o kódà à ń kunlé o kódà ẹlẹtíṣà níwá o owó sẹ́lẹ̀ ìmọ̀ nìkan láti gbà tí wà kékeré ni gbogbo sẹ́lẹ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ẹ wá ní kó fún yín 500 naira ṣé ẹ mọ̀ bóyá òbí wọn lépe ńgbà kékeré kódà ẹlòmíràn ti ní ṣe rí fámìlì tí a èpè tí àdúrà ni ta ló sọ bá ń fún yín èpè yín wò làdúrà tọmọ bá ṣẹ̀wá ẹ mẹ́jọ jẹ́ pé ìbínú àbẹ́nìkan ṣẹ̀wá àbáwá gan la ẹlòmíràn tó máa bínú sí rẹ̀ yóò máa bínú sí rẹ̀ yóò ní kẹ́lí bá a mọ̀ tó ń bá gbọ́ káyé wọn dàrú ó sì padà gbọ́ ohun tí ọ sọ pé tó ń bá gbọ́ ọ̀nà so ànábì ni ẹ má mọ̀ra yín lépè ẹ má wọn dúkìá yín lépè torí pé la tuwafiqu minallahi sa'atan tẹ́ ẹ bá lọ ṣe kòǹgẹ́ àsìkò kan wájú ọlọ́run tó jẹ́ pé yus'alu fiha atahum fayastajibu lakum àsìkò yẹn tó ẹ pé téèyàn bá bọ́ ọlọ́run léèrè nǹkan gbà náà ọlọ́run ó sì kíni yóò sì stamp ẹ̀ kódà ààrẹ rí mi ipe ẹnìkan náà sàhábà wọ́n ń pè ní Abu Salama radiyallahu anhu ànábì lọ kí ọ̀nà àpá asọ́njẹjọ náà asọ́njẹjọ káfílíbà àsopọ̀ ànábì lọ kí ńgbà tó kú ànábì lọ bí òkú rẹ̀ ànábì wọnú lébi tí ẹ tẹ sí láriwo bá sọ́ńta ní kálukú bá ń pariwo táyé àwọn ti ta o Abu Salama ti lọ o kíníkà ògo òdílé lọ́lọ́ yóò ànábì bá ní ẹ má máa ṣépè fúnra yín mọ́ tọ́rọ àwọn mọ̀lẹ́kà kan bẹ gbogbo ń tẹ́ bá ti ń fẹnu yín sọ àmì làwọn ọmọ ṣe wọ́n dẹ̀ stamp ẹ̀ ìyá ẹ̀yin obìnrin lè mọ́lá ẹ ṣọ́ra yín. ìfàdílì sànàkà látàkùn fàtúbùtàlá ìnànìbàlá muwakkalu bilimantiki ìnànìbàlá muwakkalu bilimantiki. ìwọ tó jẹ àgbàdo bíi mẹ́ta kó tó délé olókù tó wá kú lé bíi mẹ́ta tó débẹ̀ o ti jẹun o ti mu pure water wọ́n ṣe ọwọ́ para àwọn ni ó ayé òun bàjẹ́ ó ti bàjẹ́ náà nìyẹn. ìfàsílì sànàkà látàkùn fàtúbùtàlá. sọ àwọn ààrẹ mọ́ máa sọ gbogbo nǹkan kọ́ mọ́ jẹ́ kíbi ọ̀rọ̀ ìlàdẹ́wọ́ ti dé. ìnànìbàlá muwakkalu bilimantiki ìnànìbàlá muwakkalu bilimantiki. sórí àdánwò wọ́n súnmọ́rọ̀ ni àwọn ìlú kan wọ́n ní lágbájá bọ́ta wá sọ ọ̀ràn ìtumọ̀ rẹ̀ ni pé wá sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ a máa di ọ̀ràn ọ̀rọ̀ a máa di ọ̀ràn wọ́n á ní bọ́ta wá sọ ọ̀ràn kó o wí káyọ̀ dàrú. so ló fi jẹ́ pé ọ̀rọ̀ èèyàn kó rẹ̀ ń jánu ẹ wo wọn ara wọn táwọn yẹn ń ṣe lórí Facebook ẹ wo oríṣiríṣi à ń bọ̀ ń bi ọ̀rọ̀ títún já rìnrìn lọ́wọ́ ẹ má ṣe pé ìbínú a máa fa èpè lórí ọmọ tẹ́lẹ̀ mi ọmọ ṣépè fọ́mọ rẹ̀ ẹ má bí sínú ló bíhùn ìwọ ọmọ ẹ bọ́ ọ ṣẹgbẹ̀rún àdúrà ó lè má bà má
wọ́n ti pákéjì ń tọ́ ọ sọ̀hún má fi bínú ṣépè fún un kódà kó jẹ́ pé nǹkan ní rẹ ọ̀hún amọ́tò lọ ọkọ̀ wa paná ọwọ́ ní irú lórí burúkú mọ́tò wa lélẹ̀ ó dé ó lè dàgbà àná fún ọ ó lè dàgbà àná torí pọ̀ nǹkan jò dé ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra fépè ara ń tánà bí filẹ́yìn lẹ́ẹ̀kéré jùlọ àlíjà nínú o lóbìnrin tayé torí pé kí ni o èpè yín máa ń pọ̀ ẹni tí bá sì máa ń ṣépè kò ní wà ní ẹni tí ó sì pẹ̀jọ́ gbé àlìkí àmọ́ àwa fẹ́ bọ́ síbi pé orí pa àbínú lórí ara kí ni ìbínú ìpalára wo ni ìbínú lè kó bára àwọn àfa àwọn jẹ́ kó yá ké ìbínú ni máa ń fa ìjà wọ́n lè jara wọn lẹ́sẹ̀ tí ó bá sí ìbínú tẹ́nìkan bá jẹ́ wúrẹ́ àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá wọ́n ní kẹ́nìkan ó jẹ́ wúrẹ́ kẹ́nìkan ó jágùtàn ìbínú ni ó fa ìgbájú ẹlòmíì wọ́n ti nà fọ́ lójú torí ìbínú ẹlòmíì gbogbo ara rẹ̀ ti dápà torí pé ẹni tí ń bínú nígbà tí ẹnìkan ń bínú ìlógún yẹn nígò tó fi kọjá ààlà sí bọ́dí oníbọ́dí kódà ìbínú a máa fa kẹ́mi ọlọ olóhùn òní gbá ní òkèkè yálà ò lè jẹ́ pé ẹnìkan tí ń bínú sí yẹn ni ó pààyàn tàbí kó jẹ́ pé ẹni tí ń bínú tí ń mú tì náà látara bínú òun náà ṣe rẹ̀ léṣe ó jáde láyé èwo ló wá dánú méjèèjì èwo ńlọ́dà kéèyàn ọba bọ́ba yẹ ẹni rẹ́ni jẹ́ déwájú Ọlọ́run ṣé ńlọ́dà ni àbí kò tiẹ̀ wá lọ́ọ́ pààyàn látara àbínú àwọn nínú orí patí ìbínú máa ń mú wá fún ara Ànábì wa sallallahu alaihi wasallam lọ́dọ̀ rẹ̀ njọ́ kan àwọn arákùnrin méjì kan wọ́n ń búra wọn orí ṣe kiri ká kálukú sà ń búra wọn àwọn sọ̀hábà sì wà níjókòó ìkẹ́ ìwọ̀n ń bú kejì ẹ̀ débi wípé inú ti bí kọ́dé marra wajhuhu ojú rẹ̀ wá pọ́n àwọn àfáà ní inú tí ìbínú máa ń fàfẹ́ tí máa ń bínú gẹ́ ni pé ojú yẹn ọmọ lè ṣe lásìkò gbà tí inú sì ń bí òun in affect brain ìbínú pẹ̀lú pé èyí sá ń bínú ojú ẹni tí ń bínú a tètè máa gbó jẹ́ ẹni tí máa ń tújú ká lọ yóò tún ti wá lọ dà àwọn sísítẹ́ẹ̀mù kan rú nínú ọpọlọ tí ó sì máa kó bá láàfíà àwọn àfẹ́sìn wọ́n fìdí rẹ̀ múlẹ̀ ká mọ̀ pẹ̀lú eléyìn àwa fẹ́ lọ síbi pé kí làwọn tí máa ń fa ìbínú àwọn asbabul ghadab tá a bá ti wá mọ àwọn okùnfà a wá máa tírìtì solution rẹ̀ solution okùnfà ilé iná ni o ká tó wá bọ́ síbi ẹni tó jẹ́ pé Ọlọ́run kẹ̀dá ló ní ìbínú ni kí lọ́nà àbáyọ sáwọn àdúrà kan wà téèyàn lè máa ṣe èyí ẹ̀ sọ̀rọ̀ òní ọ̀rọ̀ ọjọ́ mẹ́jọ nìyàn àwọn àáfàá wọ́n wò lọ títí wọ́n ní àwọn nǹkan tá a fẹ́ kà kalẹ̀ òní máa ń fa ìbínú àkọ́kọ́ ń bẹ alikibiru wàlẹ̀ ojibu ìjọra ẹni lójú ìgbéraga a máa fa bínú bákan náà alimizah ìmá fìyàn pàmìdín àwàdà kàwàdà a máa ṣe kí ni o a máa fa ìbínú àwọn okùnfà tó lè fa bínú sáwùjọ wa ò ní inú rẹ̀ wàtàyír ìmá fi ẹ̀ṣẹ̀ kan yọ ọ̀yàn tàbí kéèyàn máa yọ ọ̀yàn pẹ̀lú àdánwò kan tó ṣẹlẹ̀ síyàn inú rẹ̀ wálíjìdáàl ìmá ṣe ìjiyàn ká máa fàmọ́ra wa lọ́wọ́ ágúmẹ́ǹtì wálé ìnáàdù ìmá sórí kókún wàlé gádìrù ète kéèyàn máa dètè
àtoríṣiríṣi ní táwọn àfáàsìn tí wọ́n kà kalẹ̀ káwa mú lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ jẹ́ á mú nǹkan ọkọ̀ gbajúmọ̀ tó jẹ́ pé nínú tí máa ń fokùn fa ìbínú òun ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tí bá máa ń bínú ẹni a máa jẹ́ ẹni tó níjọra ẹni lójú àti gbéraga. àwọn àáfàá wa ní kí ni tí ó jẹ́ solution àtẹlẹ́yìn téèyàn bá bá rẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ìwọ gán mọ̀ pé o ní gbéraga. Yorùbá ní òkun nìkún kó nínú ọmọ mọ́nú kíní kan sì mọ rẹ̀ ṣùgbọ́n tí ó pè lówó kan tí ó di wàhálà ìní ń wá. Yorùbá ní kíní kan mọ rẹ̀ ṣùgbọ́n tí ó wà pè lówó kan pé lágbájá kíní kan ní o tí ó wà di wàhálà òní ń wá. Ọlọ́run gẹ̀ẹ́sọ́ fún akébálẹ̀ lè ń sánú. Ala nafsihi basira. Walau alqa ma'adhira. Ọlọ́run ní bálẹ̀ lè ń sánú. Ala nafsihi basira. Ọmọ ènìyàn kọ̀ọ̀kan dára ẹ̀ mà kódà kó máa wá wíjàre lórí tí ń ṣe pé irọ́ ni bó ṣe rí ni. Ọlọ́run ní kálukú mọ rẹ̀ amọ̀ra wájú everybody lọ. Ọlọ́run lọ wá mọ̀ra wájú àlọ́. Téèyàn bá jẹ́ pé ìgbéraga mótómótó òun ni sábà bí ìbínú rẹ̀ tí fi máa ń bínú nǹkan kékeré ọmọ ti wà ké at least sí mi àti ẹjọ́ wà level kẹ́rẹ́ ni kiri kan no ẹ wo díwẹ́ tó fi àdírẹ́sì mi ẹ wo díwẹ́ tó fi ń ṣe gbá no mi ò lè gbà I will not tolerate nonsense. Okay ọ̀kàrẹ̀ o try kí ni tí ó jẹ́ solution sọ pé gbogbo tí ń fa bínú rẹ̀ náà ni pé ọ̀sán claim level ni no tí yóò bá tiẹ̀ bá mi sọ̀rọ̀ kì í ṣerú ẹ̀ ẹ dákun sínú ilé ayé tá a wà ẹ̀ tí kú bá ń wopò ní sọ yẹ kó mólúbàdàn lọ àbí kò sí ní tọ́ka ikú ẹni tó bá ti dé báyìí bí Olúbàdàn ṣe wá tó náà nígbà wọn ò gbé ẹ sínú ilẹ̀ ṣé wọn rẹ́nu nílẹ̀ tí wọ́n gbé ẹ sí bí ẹrẹ náà inú ilẹ̀ lèyàn ọwọ́ sùn kí à ń fáàrí rẹ̀ kí n fáàrí kí ni ìwọ ní kíní kan wọ kíní kan tó ẹ pé téèyàn bá ti kú tẹ́ báyìí kò sí nǹkan kan ẹ gbókù bọ́ta ni wọ́n sọ wọ́n ń pariwo lónìí wọ́n ti gbókù dé o wọn ò sọ pé ẹ ti gbólúbàdàn dé tọ́rọ àwọn kọlu Olúbàdàn mọ̀ bí ẹ ti pajúdé wọ́n ti pó kọ́ńdà ó kọ jẹ́nẹ́rà ti dé òkú sílẹ̀ ayé náà nù walau ishta alifan. walau ishta alifan summa alifaini ba'daha fala budda min yawmin tasiru ila al-qabri. ولا بد من يوم تسير إلى القبر. أفاني ولو عشت ألفا ولو عشت ألفا ثم ألفين بعدها. bó o bá lo 1000 years láyé kódà kó o tún lo ẹgbẹ̀rún méjì sí i. ولو عشت ألفا ثم ألفين بعدها. ولا بد من يوم تسير إلى القبر. ìjọ kan ọjọ́ kan wọn ò ní ẹgbẹ́ gbókùbọ́ta ọ̀bọ̀nù sáré kódà bí ẹ bá mú èèyàn ẹ má ti já sí dádì ẹ bá mú ẹ̀yọ́ lọ́jọ́ kan náà ni. so tíyìn bá wá jẹ́ pé gbéraga ni sọ pé tí ń jọ lójú nù ó ń ké ni ọ́ ìwọ tí wọ́n lẹ́mọ̀ọ́nù yèèpẹ̀ kan tí gbogbo kálukú ọ̀wọ́lé tí wọ́n tí ọ̀ mẹ́ta bí wọn lọ fi èsì sínú sáré ìyẹn ò díyà sáré lọ́wọ́ o fún tí ọba lẹ́tọ̀ọ́ sí i. ó ní èyí tí ó jẹ́ solution lẹ́yìn òní pé gẹ́gẹ́ bí mùsùlùmí là ń bá wí wàá rẹ̀ yí apá rẹ̀ ńlẹ̀ ọ̀rẹ́ yí apá rẹ̀ ńlẹ̀ fún gbogbo ọmọ ìyá rẹ̀ mùsùlùmí wàá rẹ̀ yí apá rẹ̀ ńlẹ̀ fún gbogbo ọmọ ìyá rẹ mùsùlùmí ọ wà á padà sínú ọ̀tọ̀ ọ̀gá rẹ wà á padà sínú ọ̀tọ̀ ọ̀gá rẹ sọ ọlọ́lá tànàbí ni
sallallahu alayhi ṣebí torí ìgbéraga lọ fi ń bínú òsì káàkiri tí wọ́n bọ̀ sọ pé no àrífín nìyẹn mo jìnnà sí sábà jìnnà lẹ̀ sábà sí o. تودعت كنك النجم لا هل ناظري على طبقات الماء وهو رفيع على طبقات الماء وهو رفيع. nígbà táwọn àfọwọ́jọ̀gbọ́n tí ẹ fẹ́ máa ṣàpèjúwe wọ́n ní ẹnikẹ́ni tó bá ń gbéra ga ọ̀rọ̀ rẹ̀ ọ̀tà sí ẹyẹ bí ẹyẹ bá ṣe ń gbéra ga tí ń lọ òkè sí báyìí bẹ́ẹ̀ ni ó ṣe máa kéré lójú ọmọ ànábì Ádámà gbogbo ẹni tí bá máa ń rẹrẹ ńlẹ̀ tó nítẹríba bí ìgbà tẹ́yẹ bá ń wálẹ̀ ní sàǹkì bẹ́yẹ bá ṣe ń bọ̀ ńlẹ̀ yóò máa tóbi sí ni ọmọ ànábì Ádámà máa ń gbé ẹni tó bá nítẹríba kí lágbájá èèyàn ní nǹkan àti rẹ́jẹ́rẹ́jẹ́ bá ní o nǹkan ní o ṣùgbọ́n bí èèyàn bá ń jẹ pé òun lọ́kọ gbogbo òlújọ tó bá jọ ń gbéraga ṣe mọ̀ pé inú àbíjù ni máa mú ọba sọ pé òun ìṣẹ́gbẹ́ ọmọ àwọn inú burúkú nù o kí abọ́ ọmọ sọ fún wọn pé àbúrò ìlú pé ní wọ́mọ̀ ẹ̀ tí mo jẹ́gbẹ́ rẹ ni ẹ̀rẹ́ àkùntà lọ́fẹ̀ẹ́ ya rẹ̀ inú òdì nù o tẹ́lifí bá ń bínú báyìí ẹ̀rọ pé fẹ́ gbé màálù gbójú wíńdò ni láwọn bínú burúkú so tó bá ti wá fẹ́ mọ̀ yìí pé ìgbéraga tí ń ṣe ọ̀hún tí ẹnìkan kò fi jọ lójú ìwọ lọ ọkọ rẹ ńlẹ̀ láàrin ọmọnìyàn tó bá fẹ́ bó ló ṣe rẹ ńlẹ̀ máa gbọ́ àsọ fún ọ wá lọ kàtà ànábì. sallallahu alayhi wa sallam. ànábì sallallahu alayhi wa sallam. inú tá a rí inú tẹ̀rẹ̀ ni pé yá kúlùmọ́ dọ̀ìf ànábì máa ń jẹun pẹ̀lú àwọn tí ó tọ́jẹ́ pé alẹ́ sọ pé wọn ọ̀já máa ń kẹ́ka àwọn ọ̀lẹ́ èèyàn wàyẹ̀mùsì má alimiskin ànábì máa ń rìn pẹ̀lú àwọn tálákà ni wàyùsá ìdù ashabahu kódà ànábì máa ń hẹ́pù àwọn sọ̀hábà ẹjẹ́ àjọsìn nǹkan báyìí tí wọn náà bá wá fẹ́ mọ̀ yìí pé ọ̀fẹ́ mújọ rẹ ní lójú kó òun kọ́sì ànábì lábalábẹ́ ọ. sallallahu alayhi wa sallam. mọ́jọ jẹ́ wípé olówó ẹgbẹ́ rẹ nìkan lọ́mọ bá jẹun àbáwọn tọ́jú lẹ́wù rẹ àwọn ìyá wa Haúsá tí èèyàn bá lọlẹ̀ Haúsá ó rí sẹ́nítọ̀ mi kìnnì kan fẹ́ẹ́ ọ̀nàrẹ́bù mi lórí jíìpù rẹ̀ tó jókòó sí yóò gbé súyà ń bẹ̀ àwọn mẹ̀kútúrú tọ́wọ́ ń dùn báyìí wọ́n ó sì gorí kínní ìwà kálukú jọ ń jẹ súyà. ọ̀gá kọ́ńpìnì wọn ò sọ fún mi àwọn kọ́ńpìnì kan wà ní Kánò tó jẹ́ ọ̀gá kọ́ńpìnì báyìí àtàwọn táwọn arajà ń bẹ̀ àti ọmọ iṣẹ́ tí kàn báyà tó nǹkan lásán wọn ó sì tẹ́lẹ̀ lọ́nlẹ̀ wọn wà dára ìsì bẹ́ẹ̀ kálukọ́ wà ráńdì ẹ̀ wọ́n kọ́ sí ẹ̀ látara ànábì ni tí wọ́n ti ẹ̀ lè báyàn jẹun ọmọ ìkúté máa ń báyàn jẹun kò tó wáá já àwọn tẹ́jọ wà lẹ́vù kan náà ó wáá já àwọn ọmọ iṣẹ́ rẹ gbogbo ẹ wá kóra yín jọ ẹjọ́ ń jẹun papọ̀ oríṣiríṣi ẹ̀gbin lèyàn máa fara yìí tọ́wọ́ á lé mú mara ó rí pò ń lò lẹ́vù ara rẹ nu ọwọ́ àdéhìyàn ńlá níwájú Ọlọ́run. inú wa kejì tá a rí láró sí Ọlọ́run tá a sì fẹ́ kí wọn náà kọ́ sí kọ́ wọn bá fi jẹ́ alágídí ibú oníbínú gbùrùgbù tó o bá jẹ́ yí pé ìjọra ẹni lójú ni ló gbé ọ débẹ̀ òun ni pé ànábì mọ̀ lọ́mọ bá wọn sin òkú sallallahu alayhi wa sallam. tí ó fọwọ́ ara rẹ̀ gbókùnú sàárè báyìí ẹlòmíì tó bá ń bi olókù kò ní sìn kankan ok ẹ dírẹ́sì kìíní yẹn báyìí ibi tí wọn náà bọ̀ sí kọ́ ọ̀fẹ́ kí èpè ọ̀tá sí ọ̀la wọ̀nyà ó dùn lè má dọ̀ ànábì àlọ́mọ bẹ́ńtàrà rẹ̀ ọ̀yàwó ṣèbí wọn rán èèyàn lọ ni lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ti kọjá kọ́dọ̀ spiritual bi ànábì ọ̀nà ọba aláìsàn wò kódà ó tún lọ bí ọmọ Yẹ̀húdí tára rẹ̀ ọ̀yàwó ìyẹn làwọn kan sì gbọ́yé tí a lọ́nà sọkúsọ ànábì débẹ̀ ìjọ náà ọmọ Yẹ̀húdí ẹ̀ tẹ̀sẹ̀ mùsùlùmí ọmọ kékeré tára rẹ̀ ọ̀yà ànábì lọ bẹ̀ wò ń bọ̀ wá débẹ̀ ànábì wa sọ fún wọn pé gba Islam wọ ọmọ yìí ọmọ wa ń wojú bàbá rẹ̀ wá ní ntọ́ mamina bá sọ fún ọ ní ọ̀tẹ̀lé o ti mọ̀ pé wà rẹ̀ dá láàrin yín o tèmi ló tó wá bí ọwọ́ ọmọ yẹn sì pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ó sì kú ànábì sì kírun sí la làwọn kan bá ní ànábì kírun sí Yẹhudi la ọmọ tó gba ìsìláàmù ànábì yẹ kírun sí kèfèrí la
ẹ wo Sa'd ibn Abi Waqqas ànábì sàbí ànábì ni o ara rẹ̀ ọ̀yà ànábì tó lọ bẹ̀ wò tó o bá fẹ́ jẹ́ pé o fẹ́ gbéjọra ẹni lójú kú tó o fẹ́ ní tẹríba torí jọra ẹni lójú ní inú tí máa ń fàbínú gbùrùgbù ònu tí a bá sọ pé no àjọra wọn lọ ti jákàdì kan náà ànábì yuda ibul atfal ànábì àwọn bá àwọn ọmọ wẹrẹ sí yóò bá àwọn ọmọ wẹrẹ sí wa yusallimu alayhim ànábì àwọn sálámà sí ẹ wa yamsa ala ru'usihim ànábì àwọn máa fọra wọn lórí. àwọn Christian wọn ò ní Jésù sọ yìí pé ẹ jẹ́ kí ọmọdé kó wá sọ́dọ̀ mi àbí ànábì tí wà ní ìrọmọ eke ń kò lórí tó ti yé báyìí ànábì gan-an lónìí kódà ànábì àwọn máa lọ sí Darul Ansar lọ́dọ̀ àwọn Ansari láàrin ibi àwọn ọmọ wẹrẹ tánàbí ọmọ bá wọn ṣeré papọ̀ ànábì àmọ́ rẹ́rìn èwo ní kanjú ko ó ní tí ẹ bá ti rẹ́rìn ẹ̀ kiri kan ànábì ìkan rẹ́rìn kéékèèké ni ànábì àtàwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ wọn àjọ máa ṣe ṣáìsì jájọ sáré nínú ilé ànábì àmọ́ tẹ́tí sí wọn. ṣé ẹ mọ̀ pé ẹlòmíràn níbo mo ti ara ìkí mọ bóbi ìsàwádà èmi mo ti ara yìí rẹ̀ gbogbo lẹ́bù tó ń kílẹ̀mù náà nìbínú fi ń pọ̀ gbogbo àwọn nǹkan tánà bí ń ṣe ní tí ìgbésí ayé rẹ̀ fi dáa kódà atúnrẹ́rì nínú súnà àrẹ́rì nínú súnà yìí pé ànábì yukhitu thawbahu biyadihi ànábì a máa fọwọ́ ara rẹ̀ rán aṣọ ara rẹ̀ kò ní gbé fún yàn òwú tó fẹ́ tú yóò tún wọ̀yá libuṣáta fúnra rẹ̀ ni a máa fún wàrà ràkúnmí rẹ̀ tí ó bọ̀ bẹ́ẹ̀ tí ó máa fún kò ní bẹ́yàn wọ̀yáhdumu nafsahu in tó bá jẹ́ ntánàbí gan nídìí a máa ṣe fún rẹ̀ láì bẹ́ sàbí kankan wà áàlàhù a máa hẹ́pù àwọn ìyàwó rẹ̀ nulẹ̀. ìyàwó Aisha radiyallahu anha wọ́n bi léèrè pé kí lànàbí máa ń ṣe nulẹ̀ ó ní ànàbí máa hẹ́pù àwọn ìyàwó rẹ̀ ni fa idha hadarati s-salat tásìkò òun bá tó kharaja ila s-salat ànàbí ó sì jáde lọ kírun ṣebí ń tọ́fàjà láàrin wa àti ìyàwó rẹ̀ ni pé òde ó ní olóúnjẹ ńkọ́ ó ní èmi ti dá o but ìyìn lè dìde bí mo ṣe wà ẹ lọ gbé ń kitchen orí ẹ̀ burú ni alánàbí ìyá máa wulẹ̀ tó dáná ń gbà mí iyún ọ̀fà wàhálà ó ti mọ̀ pé ó dé sí láńjọ́ náà nù ó sì lọ gbé nkẹ́ bí Buhari ti jẹ́ president wa obìnrin lè yọ ọ́fíìsì ẹ̀ lẹ̀ tí ó ní ọlọ́gbóúnjẹ ń kitchen ọgbẹ́ inú so ògiri ń bà sí rí ẹ̀ ń tó rò pọ̀ fẹ́ fẹjọ́ ìyàwó rẹ̀ sọ pé èmi nìyá alágbèjà ní lọ gbóúnjẹ ń kitchen bóyá lọ àwọn ewédú lálẹ́ àná lọ́rẹ́lá kí àwọn problem ẹ̀ ó ti dénú lábí máa ń sọ pé ògbó rọ́tẹ́ máa ń pa fúnra yín o ẹ̀ wọ́n ń ṣe engagement ẹ̀ ń jọ marriage ẹ̀lẹ́gẹ́jọ́ sí ayá sọ́bọ́sì máa gbóúnjẹ fọ́kọ rẹ̀ ń tọ́ra yín jẹ yá àkúnlẹ̀ yóò sì báyìí ó kúnlẹ̀ àìmọ̀ ẹjọ́ tó lọ gbé fún rẹ ṣé bí ó sì máa ṣe lọ́nu tó bá ti dé ó ti mọ̀ ó ti dénú ẹ̀yin náà sáàrí tọ́wọ́n wá tí ẹ̀tún ti wọ̀ ọ́ yọ transfer fẹ́ǹ síbòmíì ẹ̀sẹ̀yìn náà sáàrí pọ́nmọ́ là ń tọ́jú látàárọ̀ kí la burú pa kíkẹ́ kàbá ń paná bíi gáàsì ó ti mọ̀ kí n tọ́ka lónìí nù sọ̀kì tó wá ń ṣe ìyún náà ìwọ gọ́ọ̀mọ̀ ń lò lẹ́fù ara rẹ pé ìjàmá kẹ́kẹ́ anabi nu o sallallahu alaihi wasallam anabi tọ́lọ̀ ọ̀run náà sí gbogbo ayé kódà àwọn àfáà ní inú taari kápẹ̀lá anabi sọ̀sọ́lá yajlisu ma'a ashabi fil masjid anabi máa ń jókòó pẹ̀lú àwọn sàbínú mọ́sálásí ẹ̀ ń tọ́ wọlé wàláì kò ní dáná bímọ láàrin àwọn sọ̀hábà kì í sàgá tó special ni ọ lọ jókòó sí o ẹlòmíì tẹ́nìkan bá lọ jókòó láàyè rẹ̀ ànábì ó jókòó tí wọn ò ní fẹ́ dáàmà láàrin àwọn sọ̀hábà kódà ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ànábì a máa jẹran fún rẹ̀ ni ó mú ẹran tó fẹ́ jẹ báyìí yóò tó wá fi yín gbé báyìí
salawatullahi wa salamu alayhi. Gbogbo àwọn ìwà yìí ó wà lára ń ṣe Ọlọ́run. Àwọn àfáàní téèyàn bá ń ṣe yóò lé ìjọjú ìgbéraga ìjọra ẹni lójú yóò lé kó nù gbèsè ayé yàn. Tíjọra ẹni lójú àti ìgbéraga bá ti kó nù gbèsè ayé yàn ìwọ̀nba nìbínú èèyàn ọmọ. Torí inú okùnfà tó lágbára jù tí máa ń fa kéèyàn máa bínú òun ni ìjọra ẹni lójú pé lẹ́fù tí mo wà ní. Àbí ìgbéraga inú tí máa ń fanú. Inú tẹ̀tà gbọ́ nínú ẹni tó lu ọlá òun ni Sultan Bello tí ó jẹ́ bàbá fún Sir Ahmadu Bello. Ṣé ẹ pé àrọ́mọdọ́mọ Usman Dan Fodio ni wọ́n. Nígbà tí inú ẹ̀ tó kọ́kọ́ gbé ọlá wọ pé wọ́n jẹ sultanu ń bẹ̀ wọn òun ni Sultan Bello yẹ wà. Bàbá Sir Ahmadu Bello pé ọwọ́ a máa ń sọ fáwọn oníkàkàkí rẹ̀ pé ẹ máa fa kàkàkí fún un tí ayé bá ti fẹ́ máa wà lẹ́mìí wọn pé sọ lòun tó báyìí. Táyé bá ti fẹ́ máa wọ lẹ́mìí pé òun jẹ́ nǹkan. Wọ́n á máa sọ fún pé Bello Bello la tatakabbar la tatakabbar la tatakabbar. Ìwọ Bello má gbéraga o. Ọmọ yèèpẹ̀ ni ó ọmọ tí ẹ bínú yèèpẹ̀ tí ó pàdánù yèèpẹ̀ gbogbo nǹkan ni wọ́n máa sọ fún lédè Lárúbáwá òun ti gbọ́. Tọ́wá dìbì kan máa ní Bello Bello la tatakabbar Bello kàkàkàkà wọ́n máa lu kíkọ́ máa fi. Wọ́n níjọ́ kẹ́nìkan kọjá lọ ìwọ̀n à ń wò pé kíní ẹ̀ wá gbé sí lẹ́mìí pé òrìlé ẹ̀ tí à ń jẹ. Ọwọ́ arántí pé ìtí mo rò lẹ́mìí tó sì yẹ kó rí bẹ́ẹ̀ ọ wá pe ẹni pé kí wọ́n lọ bóun pè wá. Àwọn ènìyàn wọn ò kú máa ń tó rò lẹ́mìí wọ́n lọ wá mú wọnú yàrá rẹ̀ lọ. Ọ wá dọ̀bálẹ̀ ìpè kẹ́ni kó gorí òun kọ́tẹ̀ ń kọjá. Kí ló dé kí hàn jọ tí mo ní o ṣe ni o ṣe. Ìyẹn ò ní ó gbé tó wà lórí ẹ̀mí mi kú ò pé èèyàn yẹpẹrẹ ni ọ́ tí má ti fẹ́ máa rò ó èèyàn yẹpẹrẹ lọ́wọ́ gọ̀ lórí mọ́lẹ̀ ìwọ odidi ọba. Ìyẹn ni ọ̀nà àkọ́kọ́ inú àwọn ọ̀nà téèyàn lè fi ṣe kí ni o téèyàn lè fi dí ìjọra ẹni lójú kárẹ̀ra wálẹ̀ ńlá àfi ní máa bínú gbúrúgbú. Mi ò bá orí ti ìpamẹ́dẹ́n àtàwọn yòókù láti gbé táwa sọ general solution tó bá dijọ́ mẹ́jọ ṣùgbọ́n síwájú kó tó di pé àgbà béèrè tó rà sí lásìkò. Àkíyèsí pàtàkì nígbà tó lọ́n ń sọ̀rọ̀ ọmọ náà inú Al-Qur'an Karim inú Suratu Mudaththir Ọlọ́run ní ma salakakum fi saqar. Ma salakakum fi saqar. Nígbà táwọn ọmọ náà bá wọná àwọn mọ̀lẹ́kọ́ àmọ́ bí ẹ lérè yìí pé kí ló mú yín tẹ́ ẹ fi wọná ma salakakum fi saqar. Kí ló dé tọ́rọ̀ yín fi já sínú sàkọ́rù báyìí. Qalu lam naku minal musallin. Ọlọ́run láwọn ọmọ náà wà á máa dáhùn wípé lámúnàkú minal musallina a sì inú ẹ tí máa ń kírun ni àti nǹkan àkọ́kọ́ tí ó gbéyàn wọ náà ni pé kéèyàn má máa kírun. Walam naku nut'imul miskin. Ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn èsì ìfáláìní ló ń jẹ nígbà táwọn wà láyé ó di méjì. Wa kunna nakhudu ma'al kha'idin. Ìkẹta ni mò ń lọ. Wa kunna nakhudu ma'al kha'idin. Ìtumọ̀ rẹ̀ ni pé tá a bá rí páyé ń ṣe nǹkan báyìí
àwa náà sì máa ṣe lọ àti ẹni wádìí rẹ̀ wò. وكنا نخوض مع الخائضين. tá a bá gbọ́ pé ń dásà kan àwa náà sì bọ̀ bí a sì máa dásà wọn. وكنا نخوض مع الخائضين. tá a bá gbọ́ pé slangi kan tó ń bẹ tí a ń sọ a níwò pé kí ló pilẹ̀ rẹ̀ a sì máa sọ lọ. ṣé ẹ rí ayé tá a wà yìí aláwọn tó bàjẹ́ jù àwọn àǹfààní o àṣàbù táwọn èèyàn ń dá káàkiri ìsìn ẹni tó kọrin tiẹ̀ fáwọn tí ń gbọ́ pé sáásù àbí nǹkan òkè kí ló wá ka àfà kí ló kẹ ẹni tó pèrè mùsùlùmí kẹ ẹ wá máa wá ọ̀nà wípé ẹn kéwù ni wọ́n sọ ṣé ẹni tó sọ ọjọ́ ẹni tó ní kéwù lọ́dọ̀ sọ ọmọ bíi tí slangi ti wá sẹ́nu ẹ̀ káwọn sọ pé àwọn kan bọ̀ ta tẹ́ bá wọlé social media ẹlòmíì lè máa ní àṣàtì àti ń dá ẹlòmíì tó fi dá wákà ẹ̀yìn inú kéwù ní ẹ ti mú sẹ́yìn fati alif madi sá sẹ́yìn dìkínì kan dùn máa sùn ok ṣé kí ni spẹ́lì tí ẹ kọ́ nu kọ́ ìdá eléyìí ò jẹ mọ́ àyà Kùránì kéèyàn wá bọ́ ọ̀ta kó wá lórí láyà wàlẹ́ àdáwò ń bẹ́ lu yìí mo fi Ọlọ́run sẹ́lẹ̀rì kéèyàn ò lórí láyà kéèyàn wá ní gbólóhùn yìí o sàásù sẹ́yìn o àyà Kùránì ni súrà wo ló wà ẹ wo bí àìmọ̀ kan ṣe ta tẹ́ǹtì lórí gbogbo àwọn táwọn èèyàn ń pè ní ẹni ẹ̀sìn kò ní àyà Kùránì ni nígbà tí ó wà sọ̀rọ̀ kẹ́ni ọwá ní wàjámù rọ́sọ́lù láìláyà tàṣáṣú nọ́mbà 1 náà ẹ jọ̀ọ́ níta máa ń sọnù ẹni tí ìbá so ń kí wọ́n mọ̀ bá wa dá sọ̀rọ̀ ẹ̀sìn kì í sí gbogbo ẹni tó bọ́ ta tẹ́ẹ̀rí tí ń sọ̀rọ̀ yẹn ló ń kéwú. níta sì ń sọ ni pé tí ìbá sára ẹ̀sìn ẹ má dàpọ̀ mọ́ wàjámù rọ́sọ́lù ẹni tó ṣe mádìú ànábì lẹ́ni yẹn ṣe pé wàjámù rọ́sọ́lù láàyè kì í tó wá sí láyàtà sáásù náà fi ń sọ pé téèyàn ọba ti máa ráfì í pé ibi tí kí ó lágbára sí ni pé ìtumọ̀ ọ bàjẹ́ láyàtà sáásù tàfáà kí nǹkan fọ́nká sáà ní tí wàjámù rọ́sọ́lù láyàtà sáásù táwọn àbáwá máa ń kà èyí tó pé sàásùsẹ̀ ti ń pé káàkiri nígbà tí èsèdè lárúbáwá bísìn ni o bísọ́ọ̀dì ni o ò lè sọ torí kì í ṣèdè lárúbáwá slang tẹ́nì kẹ́kàn dá freely tí ọ̀ràn ti wọnú ilé kálukú àfàwátọ́lọ́ ńlá bí ó bá ti wọnú ilé rẹ̀ wọ́n máa dúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run pé ọ̀run orí bó ti wọnú ilé èèyàn nu ìwọ mùsùlùmí kẹ́nìkan wá ní téèyàn bá ti fi ń bẹ lọ́n ẹ máa fi kíní yẹn bẹ ẹ máa wo nǹkan torí òde 1-1 tí wọn ò bí ọ wà láì ní sánmà wọn mọ̀ pé abọ́ jẹ́ pé wọn ò recognize January 1 ní sánmà lọ́dọ̀ Ọlọ́run torí kò sínú ọdún. fasadun kabirun lalimu mutahatikun wa akibaru minhu jahilun mutanasikun wa akibaru minhu jahilun mutanasikun. Ìtí ò ní jẹ́ ń lo orin tó ń sọ fún tí ń ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn ní ń pè wọ́n láàfáà àwọn ewu lẹ́sọ ní mímọ́ ṣùgbọ́n lùtà àgbà ẹ̀ táyà bá ti gbọ́ kí lẹ́nu ẹ̀ ó ti dà àfáà bíríkìlà kọ́ ni ó sọ pé lágbájá àfáà ni ó dá àfẹ́ ẹgbẹ́ rẹ̀ mọ̀ báwa náà ò ṣe lè mọ kékeré àkàmọ̀ òkè ṣe lè gúdù àbí ògúdù no àfáà ni ọmọ kì lágbájá àfáà ni ok sẹ́ni tó wá gbọ́ wàjámù rọ́sùlẹ̀ lẹ́yìn àtàlásù kò ní sọ wọ́n wí kéwò kó sì kọ́rẹ́ẹ̀tì kì í sì sáyà Kùránì ṣùgbọ́n lójú tí wọ́n tó faná sùn wọ́n ti gbé ọmọ ra wàláì kì í sáyà Kùránì ṣùgbọ́n gbogbo tí ẹ fi ń ṣàdúrà ń gbà kẹta ní òsì tó ṣe pé la fi ń sọ fún ọ pé ẹ padà di súnà ni wàlọ́ọ̀hì téèyàn bá ti tako súnà yóò yẹpẹrẹ
la fi máa ń sọ pé súnà náà bí ò ṣe bá bínú. súnà náà bí ó ṣe bá bínú. súnà náà bí ó ṣe bá dìtẹ̀. tẹ́ bá rẹ́ni tó ń bínú súnà. òrìnàjò kẹ́ fún wọn lágbo mu. ẹ máa ti bínú súnà ó ti fẹ́ ya wèrè mu wọ́n ti wà fún lágbo mu tọ́lá nàbí ni ń bínú. sallallahu alaihi wasallam. ṣé wàá rí gbogbo àwọn bídíà yẹn pátá ìkórìíra súnà yìí wàá mú àṣì ṣe ẹ wò náà wọ́n sì máa wá èdè lárúbáwá ẹ àmọ́ fẹ́ gbé wọnú yorùbá tàbí kẹ́ ẹ gbé wọnú ìbò mi kẹrẹ ń tọ́wọ́ àkàrà ẹ̀yìn àfàṣẹ àgbẹ̀dì ṣe yóò kọjá lọ kẹ́ ẹ máa ní àbáwá láǹkàrà ọlọ́run sọ̀rọ̀ yín nínú Kùránì iná àkàrà mọ̀kún ṣètùmọ̀ rẹ̀ nu. akírọ̀mọ́ ṣe di àǹkàrà ọlọ́ni inna akramakum inda Allah àti ẹ̀ńtọ́ jẹ́ alápàlẹ́ jùlọ nínú yín lọ́dọ̀ èmi ọlọ́ni ẹ̀ńtọ́ bẹ̀rù ọlọ́run ẹ wá ń tún sí pé ọlọ́ni inna akramakum sí àkàràmọ̀ ni kí àbáwá láǹkàrà ọlọ́ni inú suratul jinn inna sami'na Qur'anan ajaban àwọn àlìjẹ̀nu wọ́n ń sọ̀rọ̀ pé Kùránì tá a gbọ́ yìí èèmọ̀ ní ajaban àyìn jíìmù bá ajaban wàláì àwa ti gbọ́ rí lẹ́nu àwọn àáfàá àjẹgboro dàgbà tí a máa ń jòdè káàkiri ọlọ́run sọ̀rọ̀ yẹn ará ọjàba náà Al-Kùránì oníyànsẹ̀mínà Kùránì ọjàba sí ọjàba ní Kùránì ọ̀yà. so gbogbo èèyàn náà tó ajaba ní nǹkan bí ó ṣe wà nídìí lárúbáwá nù ìgbà tí ẹ wà lóde àwọn ọ̀dọ́ àwọn afẹ́ àjẹgbó dàgbà lẹ́tì máa gbọ́ wọ́nra wọn o wọ́n ti á pọ̀ lórí Facebook wọ́n kẹsàn án máa wí gbogbo ẹ lọ ìgbà ẹ wà lóde tẹ́ni alájì tẹ́ẹ̀bà náwó fún wa ẹ̀gbọ́n tọ́lọ́ sọ ni ọlọ́ni ìṣe abáhùn ìyá abáhùn ìbò lọ́n ti sọ báhùn ìntọ́ wà ń bẹ̀ ni pé iná àlẹ́ iná ìsáàbà ọ̀hún iná àlẹ́ iná ìsáàbà ọ̀hún iná àlẹ́ iná ìyáàbà ọ̀hún ìsáàbà ó sì papọ̀ mọ́ra wọn ìṣe abáhùn òsì abáhùn so gbogbo wọn náà ló tó wá gbà yín débi pé kẹ́ ẹ wá ní àyà Kùránì gbogbo àdúrà táwọn tí àwọn èèyàn sì máa ń ṣe mọ́ṣáláṣí ń tá a ní kò sí ń bẹ́ẹ̀ wàjámù rọ́ṣúlù láàyè láyà tàṣàṣù kì í ṣe àdúrà pé tọ́lọ̀ ní ẹ̀sìn nù. nígbà jẹ́ pé bídíà làwọn èèyàn wá bá dàgbà sẹ́rí nǹkan ibi tí bídíà burú ṣe o bídíà mọ́ṣáláṣí tí wọ́n máa ń ṣe o òní ẹ̀jẹ̀ dàgbà wọ́n ti á ní àyà Kùránì ni tí nǹkan burúkú tó bá ti di pé ó ti di bárakú yóò fẹ́ jọ nǹkan rẹ lójú nígbà àwọn kàkẹ́ oṣù náà tí ó ṣe ọpọlọ wọn tó wá gàkẹ́ wàjáàmù rọ́ṣúlù tí kálukú náà gbẹjúmọ̀ ń gbà kéke ọlọ́run ló fi súnà kẹ́ àwa tá a fi mọ̀ pé kí ìsáyà Kùránì so wá rí tíwọ́ náà bá ti jọ́ máa rí ó kéke oṣù náà bí ẹ ṣe ń wí ìkú wíkì bẹ́ẹ̀ ló ṣe máa wí ìkú wíkì bí ẹ ṣe ń tẹ́ kí wọn ni wọ́n ló ṣe ìdí ẹ̀ tí ń kọ́ wàjáàmù rọ́ṣúlù láyà tàṣàṣù kọ́ra yóò tún máa jọ láyà tàṣàṣù ṣé ó lè jẹ́ pé èèyàn lọ lé kí ó gidi kọ́mọ́mọ́ bó o lè yóò ṣe pé aráàfin jáde pé ìpèkúpé wọ́n ń pè yìí kí ló sì sànú wa súnà ní ká mọ̀ wá ẹ wà rí ké kò wá sí àṣà kan tí bá ń lọ báyìí àwọn àfàlẹ́ wà bá níbẹ̀ tí wọ́n àmọ́ wá bọ́ bẹ̀ ọjọ́ kìíní kan nù kí ó ẹ dákò kí lè fẹ́ gbà bí ilé yùn àwọn ajíṣe bí àfàlẹ́ wà rí jàmáà kò sí ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ o má lọ́ọ́ fi ṣàdúrà o torí ẹ̀ ti ń tó jáwọ̀ ọ̀bọ ọ̀tanu àwọn tó sọ àti pè wọ́n sọ ti yé báyìí ìní òjì ká dárúkọ wọ́n ti sọ àwọn náà sì ti gbà pé mistake làwọn ṣe kì í sọ̀rọ̀ ẹ̀yìn mistake làwọn ṣe ní òjì àdárúkọ torí àìtẹ̀yìn kálá àdọ́ọ̀bù àìtòdó òtọ́sí lọ́pọ̀lọ́ díjú kọ̀ǹkọ̀ díjú téèyàn bá tó dóòtọ́ sí àti kọ̀ǹkọ̀ àtọ̀pọ̀lọ́ kó lajú èyí ọ̀tọ̀ bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ kéwù ni wàhálà ẹ̀ ń tọ́sọ àti pè wọ́n. mo wo ti èèyàn ṣe àgbẹ̀ Kùránì ti wà nílẹ̀ kò iṣẹ́ nìkanìkan ní ọ̀sẹ̀ kọ́ irú so wọ́n sì láwọn jáde sọ̀rọ̀ míì
so but àwa gbọ́dọ̀ clear léyàn. So kọ́lọ́n kó ṣàánú wa ẹ dákun ẹ jẹ́ ká ṣọ́ra wa ká má ti torí pé a fẹ́ gba star ọ̀rọ̀ àlìkàmọ́ kì í máa ṣe ní tí kálukú fẹnu sọ tó sọ fáwọn èèyàn wọn ò bí ọ léèrè wọn ò jẹ ọ dìde báyìí nù sàárè wọn máa fi àìmọye àwọn tó ti fẹnu jáwárà lẹ́nà àwọn àṣìgbé ara àwọn àfà tó lánàá bíi ní gbére ọdẹ ara àfà tó ní oríṣiríṣi èèyàn níbi ní ẹsùn ogun ẹsìn kìíní kan kálukú ti wà láàyè òdodo ayé ò ṣe é padà sí mọ́ ṣé bí wàá sì ní dáhùn èèyàn láàmú káyọ̀ lè bá ayé lì yín tọ́wọ́ bá bẹ ẹlòmíín nù sàárè yọ ọmọ yìí pé ọlọ́run ò pé méjì ní tí sì ń bẹ lẹ́yìn ẹ̀fà ojú 7 lọ so fún àtàwọn fẹ́ béèrè ká pè wọlé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 090 98 88 99 39 òní nọ́mbà tí a pè sí 090 98 88 99 39 tàbí 091 2 mẹ́rin 29 39 091 2 mẹ́rin 29 39. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam. Naam. ẹ gbọ́ programu yẹn ẹ má dàkọ ẹnì kankan o ẹ gbọ́ programu yẹn jọ Friday. Àmín o àmín ìlàbílà ìlàzim náà. Wa alaikum salam wa barakatuh. Okay. Alama mi. Okay. Okay. Ìyẹn òwúrẹ̀ ti kọjá ó ti kọjá bẹ́ẹ̀ bá jẹ́ ẹ ti jẹ́ kọjá bẹ́ẹ̀ sì jẹ́ ẹ jẹ́ kọjá so ṣùgbọ́n tẹ́ bá máa ń gbọ́ program àwa náà ti sọ níbí pé kí ni òǹdè tó dé oúnjẹ tí mùsùlùmí ó bá jẹ so a ti clear léèyàn ó ti kọjá tọdún tí ń bọ̀ ní kẹ́ má jẹ̀mí mà bá a mọ́ so ti yé bá ọlọ́run ṣàánú wa 090 98 88 99 39. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Okay. Alama mi láti Ọ̀yọ́ Aláàfin. Naam sir. Wọ́n ti pọ̀ oríṣiríṣi àwọn bá ti pọ̀ ń gbòòrò kódà ẹlòmíì ẹ rò pé fújì ní tiẹ̀ ń kọ ni nígbà bàbá ń lójú aago tí ẹ ń kó lù ú lọ ṣé ògbé lẹ́yìn wà lánàá tẹ́lẹ̀ wá sí ti dẹ̀fẹ́ o àwọn èèyàn ti di oní dírámà o ọlọ́wọ́ ṣàánú wa ni o náà 090 98 88 99 39 àti 091 2 mẹ́rin 29 39 òní nọ́mbà tí a pèsè nínú àwọn tí ń wò wá láti orí ẹ̀rọ Facebook wọ́n ní radio station wọn ní bó ní àwàyè Solution FM ní 93.9 so òní a ti ń ṣe program so báyìí kọ́nà balẹ̀kọ́lá kọ́mọ̀jẹ̀ kí iléeṣẹ́ náà mọ̀jẹ̀ kọ́ bàjẹ́ náà àwọn táwọn olókè òkun náà lè gẹ́ẹ̀tẹ̀ 93.9 FM so òní iléeṣẹ́ tí a ń lò náà hello salamu alaikum. Yes sir. Yes. Kílẹ̀ kò ní ìdí ẹ̀kọ́ sílẹ̀ kì í sọ̀rọ̀ gidi. Tàṣàṣà ni láyà tàṣàṣù so ẹ lọ wọnú dictionary so kì í ṣe láyà tàṣàṣù tí a máa ń kà. Now 090 98 88 99 39. Wa alaikum salam.
náà. Ogún pípẹ́ ọ̀rọ̀ ó débẹ̀ àti sọ lọ rí ṣùgbọ́n ọ̀rọ̀ ó tún padà débẹ̀ inshallah. Ẹni téèyàn rẹ̀ bá ti kú kí wọ́n fi ìlànà ṣẹ̀ríà Islam pé wọ́n pọ̀ àfàtọ̀ bá máa pín àìpíngùn di gínú ṣẹ̀ríà Islam. Ìyàwó mẹ́ta ló ní ẹ̀sà mẹ́ta rárá kọ́ lọ. So láyàtà fá sú ṣẹtì báyìí láyàtà fá sú fáà ni kì í ṣe láyàtà sáásù àbí òun ni máa ń pè so láyàtà fá sú náà inshallah tó bá di wa alaikum salam wa rahmatullahi wa barakatuh náà alámàmí ẹ̀sìn jazakumullahu khairan inshallah tó bá dijọ́ mẹ́jọ á tún máa tẹ̀síwájú náà. Kò sí sọ̀rọ̀ tí ò ní solution. Kò sí sọ̀rọ̀ tí ò ní solution. Kò sógun kan tọ́ba mi ò lè ṣe. Kò sógun kan tọ́ba mi ò lè ṣe. Gbogbo tí bínú bá sọ̀rọ̀ ẹ̀dá. Gbogbo tí bínú bá sọ̀rọ̀ ẹ̀dá. Ogun nìyẹn kọ́ ló ń bá wa ṣe. Ogun nìyẹn kọ́ ló ń bá wa ṣe. Ìwà rere lọ̀ṣọ́ Ìsìlámù. Ìwà rere lọ̀ṣọ́ Ìsìlámù. Ká ṣe dáadáa nítorí Ọlọ́run. Ká ṣe dáadáa nítorí Ọlọ́run. Ká fi wá jọ Ànábì Muhammad. Ká fi wá jọ Ànábì Muhammad. Ẹ̀sìn dára ká fi wá náà kún. Ẹ̀sìn dára ká fi wá náà kún. Alhamdulillahi rabbil alamin. Òun ni kí a jẹran pẹ́lẹ́nu àmọ́ òfòànà fún òjẹ́. Ibi ni a ti rí ma lórí ètò yẹn ètò Al-Basira. Àwọn tí a jọ mú ètò tálẹ̀ wá sétí gbọ̀yìn. Àfọwà Yusuf Adédoyin Ajánásì àjọ ń bẹ nínú ilé agbára ni. Àwọn ojú ọ̀rọ̀ fúnṣà tí a wà yìí náà ni ọ̀gbẹ́ni Adébáyọ̀ Tìámíyù. Àwọn ni ọlọ́wọ́ bọ́tìnì tí a fi ń gbọ́ wa nílé. Àwọn stars wa tí wọ́n ti ń fún wa lóúnjẹ mi látàárọ̀. Àwọn náà ni Ustaz Sulaiman Buni Ibrahim Abu Ibrahim Ẹ̀sà Òkè. Tá bá ní ìbéèrè kan àbí kejì lẹ́yìn ètò ẹ jẹ́ ká pọ̀ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-1064-39 ká farabalẹ̀ gbọ́ lẹ́ẹ̀kan sí 070-1064-39. Èmi olùdarí ètò náà ni Àfáà Ridwanullahi Muhammad Jamiu aka Májè Ó Bàjẹ́ oníwàkà Sunnah. Ìpàdé tún di ijọ́ mẹ́jọ. Ma'as salam.